ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bíi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wọ̀ nípa ní amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sí etí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà. Bishop Kukah ló ti sọ di mímọ̀ pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti wà lọ́wọ́ ẹni tí ó dáa. Adájọ́ Mọ́tòṣọ́ ti rọ àbúrò Nnamdi Kanu láti lọ gba àmọ̀ràn lọ́dọ̀ àwọn ènìyàn mìíràn tó bá fẹ́ fẹ́ ara hàn fún ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n ti sọ di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe ìlérí wípé àwọn ará ìlú ni wọ́n yóò jẹ ìgbádùn ìṣèjọba tó dára. Àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ ẹni tí ń ṣe aṣòfin yáàyè láti darapọ̀ mọ́ eré ìdíje ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọ́n ti rí ọwọ́ tó àwọn afurasí kan tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn ènìyàn mẹ́ta. Lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Sam Sodje ló ti sọ di mímọ̀ pé Frederick ló ní ohun àmúyẹ láti jẹ́ agbábọ́ọ̀lù tó dáa. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Gbàgede Ìmọ̀ TV lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí ní orúkọ tèmi ẹni tí ń ṣe bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ti ìlú Catholic Matthew Kukah ni ó ti sọ di mímọ̀ pé ẹni tí wọ́n ṣẹ̀yàn gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gágun Christopher Musa ni ó ń ka ojú òṣùwọ̀n láti ṣe dáadáa ní ipò tuntun náà. Bishop Kukah tó fi èròǹgbà ìfọ̀kànbalẹ̀ hàn ní àná òde yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó wà níbi ayẹyẹ ìbúrawọlé fún ọ̀gágun Musa ní ilé agbára ní ìlú Àbújá gẹ́gẹ́ bó ti ṣe sọ di mímọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti gbé ìgbésẹ̀ tó dáa látàrí bí ó ṣe yan ọ̀gágun Christopher Musa sí ipò yìí gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu yóò ṣe gbogbo ohun tó kù fún dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ sí ìwájú pé pẹ̀lú Musa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti wà lọ́wọ́ ẹni tí ó dára nípa ti bí ó ṣe gbé ìgbésẹ̀ àkọ́kọ́ àti àwọn ọ̀rọ̀ èyí tí àwọn ti gbọ́ lẹ́nu rẹ̀. Ẹni yìí wá sọ di mímọ̀ sí ìwájú pé òun wá sí ilé agbára ní àná láti wá rọ́pò ẹni tí ń ṣe olùtì Sultan ti Sokoto àti ẹni tí òun jẹ́ fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé gbogbo àwọn nǹkan tó dàbí ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí ni yóò di ohun ìgbàgbé lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Adájọ́ àgbà ti ilé ẹjọ́ gíga ti ìlú Àbújá James Omotosho ni ó ti fi àná òde yìí kọ ìfarahàn ẹni tí ń ṣe àbúrò Nnamdi Kanu Prince Emmanuel Kanu láti wá fi ara wọn rọ́pò ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Nnamdi Kanu gẹ́gẹ́ bí Nnamdi Kanu ti ṣe wà ní ọgbà àtúnwàṣe ní ìlú Sokoto lẹ́yìn tí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé àbúrò rẹ̀ ní ó wá sí ilé ẹjọ́ lánàá lórúkọ Nnamdi Kanu láti sọ di mímọ̀ fún ilé ẹjọ́ wípé kí wọ́n sún ibùdó Nnamdi Kanu sí ìtòsí tí ó bá fẹ́ máa fi ara hàn ní ilé ẹjọ́ lóòrèkóòrè. Ẹni tí wọ́n ṣe adájọ́ Omotosho ló ti wá kọ irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wá rọ àbúrò Nnamdi Kanu Emmanuel láti lọ wá ẹni tí ó jẹ́ agbẹjọ́rò tó yanrantí láti wá máa tẹ̀síwájú nípa ti ẹjọ́ náà gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé fún ní àná wípé kò ní ohun àmúyẹ láti lè dúró ní orúkọ Nnamdi Kanu lórí ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ó wá rọ ẹni yìí láti lọ kàn sí àwọn èèyàn tó kàn nígbà tó sún ọjọ́ ìdájọ́ sí ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀
Èkó Babájídé Sanwó-Olú ló ti ṣe ìlérí pé ìṣèjọba rẹ̀ ni kò ní tẹsẹ̀ dúró láti máa bomi rin àwọn kan èyí tí yóò mú ààbò àti ayé rọrùn fún àwọn ará ìlú níbàámu ìdàgbàsókè. Ẹni tí ó sọ ilé ìdímọ̀ ní àná níbi ìpàdé àjọyọ̀ kan èyí tí ó wáyé ní ìlú Ìkẹjà níbi tí gómìnà Babájídé Sanwó-Olú ti sọ di mímọ̀ níbi ìpàdé náà níbi tí ẹni tí ń ṣe igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamzat ti rọ́pò rẹ̀ tí ó sì sọ di mímọ̀ pé gbogbo àwọn ìlú lọ́lọ́kọ̀-ò-jọ̀kan ni àwọn kò ní yọ sílẹ̀ nípa ti ibi gíga tí ìpínlẹ̀ Èkó ń lọ. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé àwọn yóò máa tẹ̀sí ọwọ́ iwájú láti máa ṣe àwọn ohun àbádòwòpọ̀ sí àwọn agbègbè wọ̀nyí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ṣe ìlérí láti fún àwọn ará ìlú lójúlówó ayé tí ó nírọ̀rùn àti àwọn nǹkan mìíràn káàkiri ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn ìjọba ìbílẹ̀ CDA àwọn náà ti ń ṣe dáadáa nípa ti àwọn ohun tí àwọn ti ń rí. Àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ kan tí wọ́n pè ní Mata Yayi ni wọ́n ti rọ ẹni tí ń ṣe aṣòfin Adéọlá Ọlámilékan Yayi láti jáde díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2027. Àwọn ẹgbẹ́ yìí bákan náà tún rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún Yayi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹgbẹ́ yìí wá sọ di mímọ̀ sí ìwájú wípé Yayi ni ó kájú òṣùwọ̀n nípa ti àwọn ohun ìdàgbàsókè èyí tí ó ṣe ní gbogbo àwọn ìgbèríko ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí ìwájú wípé Yayi ni ó ti ṣe ohun tí àwọn èèyàn ń dunnú sí. Eléyìí ló jẹ́ kí àwọn dìde sọ eléyìí ní pé àsìkò ti tó fún Yayi láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC láti díje dupò ẹgbẹ́ òṣèlú gómìnà ti ọdún 2027 gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ náà ṣe ti sọ di mímọ̀ sí iwájú. Wọ́n ní kí gómìnà ìpínlẹ̀ Ògùn àti àwọn alẹ́nulọ́rọ̀ ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n gbárùkù ti Yayi kí ó lè jẹ́ ẹni tí wọ́n yóò gbé àsíá náà fún láti díje dupò. Ikọ̀ ẹ̀ṣọ́ ààbò ti gúúsù ìwọ̀ oòrùn Àmọ̀tẹ́kùn ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti rí ọwọ́ tó àwọn ajínigbé afurasí 4 tí àwọn sì ṣe ìrànlọ́wọ́ padà fún àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí àwọn ajínigbé yìí jí gbé níbi tí wọ́n ti ń ṣe àfihàn àwọn afurasí wọ̀nyí ní ìlú Àkúrẹ́ tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Oǹdó. Ẹni tí ń ṣe ọ̀gá àgbà wọn lápapẹ̀ Adétúnjí Adélẹ́yẹ òun ni ó ṣe àlàyé ní pé ọwọ́ bá àwọn arábìyé níbi ìwọ́de yìí tí àwọn gòlè nígbà tí àwọn tún gbọ́ wípé wọ́n ń yìnbọn sókè ní àwọn agbègbè kan èyí tí ó mú kí àwọn lọ síbẹ̀ tí àwọn sì wọ̀yá àjà pẹ̀lú wọn nínú igbó tí wọ́n ń mú orí lọ. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ṣe àṣeyọrí nípa dídólà àwọn èèyàn tí wọ́n jí gbé 5 tí àwọn sì rí àwọn 3 tó jẹ́ afurasí náà mú. Wọ́n ní ẹni tí ń ṣe awakọ̀ ni wọ́n ṣe ikú pa níbi ìṣẹ̀lẹ̀ náà. Adélẹ́yẹ wá sọ di mímọ̀ sí iwájú wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn ni wọn kò ní tẹsẹ̀ dúró nípa ti ọ̀rọ̀ ètò ààbò ní agbègbè náà. Lẹ́ka ti ìròyìn eré ìdárayá, ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rèé fún orílẹ̀-èdè Nàìjíríà Sam Sodje ni ó ti sọ di mímọ̀ pé òun nígbàgbọ́ wípé agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Benjamin Frederick ni ó ní ohun àmúyẹ láti jẹ́ agbábọ́ọ̀lù tó dáa lọ́jọ́ iwájú. Frederick ni wọ́n ti wọ́gilé ìrìn àjò rẹ̀ lọ sí ibi ìdíje AFCON látàrí ìfarapa èyí tí ó ní. Sam Sodje ni ó ti wá sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan wípé ẹni yìí ni ó ní gbogbo ohun àmúyẹ láti jẹ́ agbábọ́ọ̀lù pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lásìkò yìí ó jẹ́ ohun ìbànújẹ́ wípé agbábọ́ọ̀lù yìí kò ní lè fi ara hàn níbi ìdíje AFCON látàrí ìfarapa tí ó ní, ṣùgbọ́n òun ní ìgbàgbọ́ wípé lọ́jọ́ iwájú agbábọ́ọ̀lù yìí yóò ṣe dáadáa ju ti àtẹ̀yìnwá lọ fún ikọ̀ agbábọ́ọ̀lù tó Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà.
bí o ti mọ̀ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Gbàgede Ìmọ̀ TV lórí Instagram Gbàgede Ìmọ̀ _22 lórí YouTube bàbá Gbàgede Ìmọ̀ làǹjẹ́ lórí YouTube àyè sísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wá ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa làwọn máa ṣe nǹkan ìṣe wa ò ire o ire kàbìtì.